dídùn dídùn nìrántí olódodo. Ọdún yìí ló pé ọdún mẹ́ta tí bàbá Sùwé fi ayé yìí sílẹ̀ lọ o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o ní gbogbo ibi tẹ́ ẹ ti ní àǹfààní àti máa wo ìkànnì tá a ti ń gbé yín débẹ̀ tá a ti ń ja yín tán. Lórí ìkànnì Kingfax TV, ẹ ṣe wá láǹfààní, ẹ share, kẹ́ ẹ like post wa, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ comment. Ọdún yìí ló pé ọdún mẹ́ta tí bàbá Sùwé ti fi ayé yìí sílẹ̀ lọ o. Àfi kí Ọlọ́run gbà wá, àfi kí Ọlọ́run máa ṣọ́ wa o. Gbogbo wa la máa gbẹ̀yìn arúgbó wa o. Ẹ ṣàmì àdúrà yìí, ẹ bá wa share, ẹ máa bá wa ká lọ. Ìgbésí ayé Babátúndé Omídínà tí gbogbo ayé mọ̀ sí Bàbá Sùwé. Ẹ jẹ́ á sọ díẹ̀ lára ohun tá a mọ̀ nípa àgbà òṣèrékùnrin nì. Ìyẹn Babátúndé Omídínà tí gbogbo ayé mọ̀ káàfàtà sí Bàbá Sùwé o. A bí Bàbá Sùwé ní oṣù kẹjọ ọjọ́ kejìlélógún ọdún 1958 ní Ìnàbẹ̀rẹ̀ Street ní Lagos Island nípínlẹ̀ Èkó, ṣùgbọ́n tí ó jẹ́ ọmọ ìlú Ìkòròdú nípínlẹ̀ Èkó. Bàbá Sùwé lọ sílé ìwé Jamaitu Islamia Primary School ní Èkó àti Children's Boarding School ní Ọ̀ṣun fún ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀. Lẹ́yìn náà ó tẹ̀síwájú sí Adékànbí Commercial High School ní Mile 12 Èkó, ṣùgbọ́n ó gba ìwé ẹ̀rí ilé-ìwé West African rẹ̀ ní Ìfẹ́lódún Grammar School ní Òṣogbo, ìpínlẹ̀ Ọ̀ṣun. Veteran actor Bàbá Sùwé bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré ní ọdún 1971. Àgbà òṣèré yìí di gbajúgbajà lẹ́yìn tí ó kópa nínú fíìmù kan tí àkọlé rẹ̀ ń jẹ́ Ọmọ Lásán, èyí tí Ọbalẹ́ndé gbé jáde tí ó ń pani lẹ́rìn-ín. Bàbá Sùwé tí wá di gbajúmọ̀ sí i pẹ̀lú ipa àwàdà rẹ̀ nínú fíìmù Ìrù Ẹṣin tí Ọláìyá Igwe gbé jáde ní ọdún 1997. Bàbá Sùwé jẹ́ gbajúgbajà òṣèré àti apanilẹ́rìn èyí tí ó máa ń kópa nínú àwàdà inú fíìmù Yorùbá. Àwọn ènìyàn mọ̀ ọ́ fún bí ó ṣe máa ń kun ojú rẹ̀ dúdú àti bí ó ṣe máa ń ṣe àṣà àrà ọ̀tọ̀ nínú fíìmù Yorùbá. Èyí ni àwọn fíìmù tí Bàbá Sùwé ti kópa àti tí ó gbé jáde fúnra rẹ̀ o. Àwọn bíi Bàbá Jayéjayé, Olúwẹri Màgbó-òjò, Ojú lójú mi, Bàbá Lọ́ndọ́nà, Kò tán síbẹ̀, Aṣọ ìbora àti Ẹlẹ́rìndòdò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó fẹ́ òṣèré aráwàdà Ọmọladùn Omídínà tí àwọn ènìyàn tún máa ń pè ní Ọmọladùn Kẹ́ńkẹ́lẹ́wù, tí ó máa ń bá kópa nínú eré gẹ́gẹ́ bí aya nínú ọ̀pọ̀lọpọ̀ fíìmù Yorùbá. Tí Ọmọladùn náà ti wàjà ní ọdún 2009. Fi kí Ọlọ́run fọ̀run kẹ́ wọn o. Ní ọdún 2011, National Drugs Law Enforcement Agency àwọn NDLEA fi ẹ̀sùn kan Bàbá Sùwé pé ó gbé òògùn olóró, tí wọ́n sì tì í mọ́lé fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀, tí wọ́n sì fún un ní nǹkan tí yóò mu kí ó lè yàgbẹ́, ṣùgbọ́n kò sí òògùn kankan tí ó jáde lára rẹ̀ o. Àfi kí Ọlọ́run gbà wá, Ọlọ́run máa ṣọ́ wa o. Ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Èkó wá pinnu pé ẹ̀sùn náà jẹ́ èké àti ìjẹgàba. Wọ́n sì pa á láṣẹ kí wọ́n san 25 million fún un gẹ́gẹ́ bí ìtanràn. Bàbá Sùwé wá di olóògbé ní oṣù kọkànlá ọjọ́ kejìlélógún ọdún 2021 lẹ́yìn tí ó dojúkọ àìsàn ìgbà pípẹ́. Ó jẹ́ ọmọ ọdún 63 years nígbà tí ó fi ayé sílẹ̀. Àfi kí Ọlọ́run fọ̀run kẹ́ Babátúndé Omídínà aka Bàbá Sùwé o. Dídùn dídùn nìrántí olódodo, títí láé la ó máa ṣe ìrántí rẹ̀. Díẹ̀ lára ohun tá a mọ̀ nípa olóògbé ni òṣèrékùnrin Babátúndé Omídínà Bàbá Sùwé. Ẹ má gbàgbé o, ẹ follow kẹ́ ẹ like post wa. Don't forget to click the follow button tàbí subscribe. Ire o.